Ọlọ́run ni mo kọ́kọ́ kí kábíyèsí olódùmarè. nítorí Ọlọ́run ló ṣẹ̀dá gbogbo wa. Mo kí Ọlọ́run, mo kí Ọlọ́run, mo tún kí Ọlọ́run. Lẹ́yìn ìgbà náà mo kí Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Mo kí àwọn òbí mi méjèèjì tí mo ti ara wọn jáde. Mo kí àwọn òbí mi méjèèjì tí mo ti ara wọn jáde. Wọ́n wà láyé ni o, wọn ò sí láyé ni o, mo kí wọn. Àkọ́kọ́ mo kí bàbá mi Alhaji Ọmọọba Alhaji Ashiru Ajagbe Adébáyọ̀ Awóyẹmí, k'Ọlọ́run bá mi fọ̀run kẹ́. Ó ṣe púpọ̀, ó ṣe púpọ̀, inú mi sì dùn. T'Ọlọ́run bá tún ní kí n tún kádàrá láti padà wá sáyé nígbà mi, ọ̀dọ̀ Ashiru máa tún yá. Mo kí màmá mi Rafat Àríkẹ́ aya Ashiru Awóyẹmí, ọmọ wọn nílé Oníṣìgìdì nílé Òṣogbo nílé Adéàwẹ̀. Mo kí k'Ọlọ́run bá ń dẹ́lẹ̀ fún. Àwọn òbí mi méjèèjì ti lọ. Nígbà tí màmá mi lọ, èèyàn ló gbà mí wò. Alhaja Raliat Ashiru Awóyẹmí, òun ló gbà mí, ó sọ mí dọmọ. Tírú rẹ̀ gan bá wà láyé lónìí ni ayé ọba mọ̀. Ṣùgbọ́n mo dúpẹ́ f'Ọlọ́run pé ní mo gbé, Ọlọ́run sì bá mi gbé. Mo gbé, Ọlọ́run bá mi gbé. Àwọn tí mo kọ́ dúpẹ́ fún nù. Mo dúpẹ́ fún olóríire Ọ̀nìnì tó nílùú ẹ̀, Ọba Jimoh Oyètúnjí Abídèmí Ọlánìpẹ̀kun Láróyètù Àtọ́jà tìlú Òṣogbo, Ọ̀ṣúndàgbònù, ọmọ bíbí ilé Òpó ilé Ìbàní, ó wá di bàbá gbogbo ìlú Òṣogbo. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀, mo dúpẹ́ lọ́wọ́ àwọn aya rẹ̀, mo dúpẹ́ lọ́wọ́ Súlèmánù Ọlánìpẹ̀kun, bàbá kékeré tìlú Òṣogbo. K'Ọlọ́run bá mi lọ́rẹ̀ ẹ̀mí rẹ̀, kẹ́mi rí ogun fún mi. Wọ́n dúró, wọn ò wò pé ní wọ́n ṣèṣe bá a ṣe jọ jẹ́. Àtọ́jà ìlú Òṣogbo, bàbá mi ní lónìí o, bàbá mi ní lánàá, ọmọ bàbá kan lèmi àti ẹ̀. Ọwọ́ á wò pé ní àní máa jẹ́ orúkọ tiẹ̀ náà ò yí padà sí ti dáadáa. Ọlọ́run ló fi sí o, Ọlọ́run ní má jẹ́ kórúkọ èèyàn yí padà. Ṣùgbọ́n t'Ọlọ́run bá fi sí kábíyèsí lẹ́nu tó bá ní rárá nǹkan, ọmọ ọ̀nà tó fi lè bẹ Ọlọ́run pé ní àní mi ò fẹ́ fún un. Nítorí ó kéwú gan-an, ó kéwú tó sì mọ kéwú yẹn, tí kéwú ń dá lójú. Ṣùgbọ́n ó wò pé ní àníṣe màá ṣe fún un. Ó wá ṣe ní tinútinú tó wá láti inú òdodo rẹ̀ ló ti wá. Gbogbo tó bá dáwọ́lé láyé ọmọ ìyọrí sí ohun rere ni láṣẹ Ọlọ́run. Ó ṣe jẹ́ nìyẹn. Ojúlówó Yorùbá, ìkànnì àṣà, ìṣe àti èdè Yorùbá.